orílẹ̀-èdè yìí o àfẹ́ mọ́sálásí mọ́ kí wọ́n mú ká fi mọ́sálásí méjì lẹ̀ ká sọ mẹ́ta ní mọ́sálásí yẹn ká sọ di fáàtì láti máa produce nǹkan. ṣé mọ́sálásí nìkan mọ́sálásí làá máa jẹ ní Nàìjíríà ṣé church làá máa jẹ ní Nàìjíríà orílẹ̀-èdè tí wọ́n ti ń sin Ọlọ́run tó Nàìjíríà kí ló dé ayé Nàìjíríà wà tó báyìí. torí pé àwọn hospital wa ní Nàìjíríà mọ́túárì ni lè débẹ̀ kẹ́ bá ògùn. ṣé ògbẹ́ tí lọ mọ́sálásí ni ó wà nìjẹ́ náà ṣé ògbẹ́ tí lọ church ni ó wà nìjẹ́ náà. ọ̀dà akéyìn onílàákàyè o wàláì ọ̀dà akéyìn onílàákàyè aláàbọ̀ làákàyè kọ̀ ráyé wá. mo fẹ́ ká jọ fi ojú òye wo kinní kan. ìròyìn kan gorí atẹ́gùn lórí ọ̀rọ̀ Ibrahim Traoré tó jẹ́ president ti Burkina Faso nípa bí àwọn Saudi Arabia ṣe sọ pé àwọn fẹ́ dá mosque 200 igba sílẹ̀ ní Burkina Faso. President wa ń sọ fún wọn pé òun ò fẹ́ kí wọ́n kọ́ mosque 200 pé kàkà kí wọ́n kọ́ mosque 200 pé ohun tóun fẹ́ ni wípé kí wọ́n dá yunifásitì sílẹ̀ ilé ẹ̀kọ́ síbẹ̀. Ó tún wá ní pé health care pé òun fẹ́. Lórílẹ̀‐èdè Nàìjíríà lénìí tá a bá ń sọ nípa orílẹ̀‐èdè tí ẹ̀sìn Christian ti pọ̀ jù a máa dárúkọ orílẹ̀‐èdè Nàìjíríà. Tá a bá ń sọ nípa orílẹ̀‐èdè tí àwọn mùsùlùmí náà pọ̀ sí a máa dárúkọ orílẹ̀‐èdè Nàìjíríà. Tá a wá ń sọ nípa orílẹ̀‐èdè tí churches pọ̀ jù sí láfíríkà Nàìjíríà jẹ́ number 1. Tá a bá ń sọ nípa orílẹ̀‐èdè tí churches pọ̀ jù in the world Nàìjíríà jẹ́ number 5. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ la sì ní mosque náà tó pọ̀ jaburata lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká wo ìfẹ́ tí president Burkina Faso yìí tó ní sí orílẹ̀‐èdè ẹ̀ láti Saudi Arabia. Wọ́n pè wọ́n dẹ̀ ń sọ fún un pé àwọn fẹ́ kọ́ mosque 200 sí Burkina Faso. Lórí mosque tán fẹ́ kọ́ yìí ó máa rówó ń bẹ̀. Lórí mosque tán fẹ́ kọ́ yìí ó máa sọ di olókìkí ní Saudi Arabia. Ṣùgbọ́n lòun ò gba 200 mosque ó ní tóun fẹ́ ní university. Ó ní ká wá dá iléeṣẹ́ sílẹ̀ lọ́dọ̀ wọn ní Burkina Faso. Burkina Faso's President Ibrahim Traoré has rejected a proposal from Saudi Arabia to build 200 mosques in Burkina Faso. President Traoré told the Saudis they have enough mosques and that they can invest to build schools and hospitals instead. The president stressed that building schools and hospitals would have a far greater impact on the lives of ordinary citizens, helping to combat illiteracy and improve public health. He pointed out that Burkina Faso is facing numerous challenges, including limited access to quality education and healthcare services, and urged for investments that would directly benefit the population. In response to the decision, Saudi officials said they would reconsider their proposed projects in the country and insisted to build the 200 mosques. The news has sparked mixed reactions on social media, with some praising President Traoré for prioritizing the well-being of his people, while others expressed disappointment at the rejection of the mosque initiative. President tá à ń sọ tó jọmọ Burkina Faso yìí ọmọ 37 years of age ni. Sójà dẹ̀ ni pẹ̀lú ó gba ìjọba ní 2022 nípa coup d'etat ló ṣe gbàjọba. Tó bá jẹ́ ṣe pé àwọn títí wá ní ǹjẹ́ rò pé tó bá sọ pé wọ́n fẹ́ dá 200 mosque sílẹ̀ ẹ rò pé báyà wọn ò ní gbà. Tó mọ̀ pé àwọn máa rówó ń bẹ̀. Ẹ wo ọpọlọ tí ọmọdé yìí ní ọmọ 37 years of age. Ibrahim Traoré lórúkọ ẹ̀. Ó lóun ò gba 200 mosque. Pé n tóun fẹ́ ni pé dá mosque sílẹ̀ kán dá lé iṣẹ́ ńláńlá sílẹ̀ sí Burkina Faso. Ọ̀rọ̀ yìí làwọn èèyàn ti ń sọ lórí ayélujára káàkiri. Tó bá jẹ́ yín ni àbí tó bá jẹ́ àwọn táwa pè ní olórí wa lénìí. Ṣé ìrò pé báyà wọn ò ní gbà? Tó máa sọ fún yín pé àwọn fẹ́ university. Tó máa sọ fún yín pé àwọn fẹ́ good health care lórílẹ̀‐èdè àwọn. Tó sì mọ̀ pé àwọn máa rówó ń bẹ̀. Ìṣòro ta ní Nàìjíríà gan-an nìyẹn. Ẹ já gbọ́ nǹkan tí àáfàá yìí sọ lórí ẹ̀. Lórí ọ̀rọ̀ yìí àwọn kan sì ń bú àáfàá yẹn o. Pé sọ̀rọ̀ lèyí tó sọ yẹn. Pé wọ́n fẹ́ dá mosque sílẹ̀ ẹnìkan láwọn ò fẹ́. Mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ ronú ọ̀rọ̀ yẹn dáadáa. Ẹ já gbọ́ nǹkan tá àáfàá yìí sọ. Ọ̀dà akéyìn onílàákàyè o wàláì ọ̀dà akéyìn onílàákàyè aláàbọ̀ làákàyè kọ̀ ráyé wá. Ní orílẹ̀-èdè yìí o àfẹ́ mọ́sálásí mọ́. Gbogbo ẹ̀yin àfáà súnà tẹ́ ń lọ sí Saudi lọ gba mọ́sálásí wá àfẹ́ mọ́sálásí mọ́ àfẹ́ kànga mọ́ lórílẹ̀-èdè. Enough of mosque. Kọ́dà ẹ̀yin pásítọ̀ tẹ́ ń lọ sí Jerusalem lọ sí kí n lọ máa gbé church wá àfẹ́ mọ́. Tẹ́ ẹ bá wà àdúgbò kan mọ́sálásí bíi 5 bẹ́ẹ̀ ládùúgbò kan. Mélòó gbogbo èèyàn ti bẹ́ẹ̀ ládùúgbò tí mọ́sálásí 5 bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
tẹ́ ẹ bá wo àdúgbò mi chọ́ọ̀chì bíi mẹ́wàá lọ́wọ́ aládùúgbò òdìdí àdúgbò ẹ̀yọ kan so mélòó ni gbogbo yẹn ti mẹ́lẹ́ àdúgbò yẹn ti chọ́ọ̀chì mẹ́wàá bẹ́ẹ̀ ẹ wo craziness ẹ̀yin náà ẹ wo ọ̀rọ̀ èèyàn kẹ́ ọ̀rọ̀ ẹ̀gọ́ èèyàn ní ìmọ̀ yàtọ̀ ọ̀rọ̀ onílà àkáyè bákan náà ní ṣe máa rí o Ibrahim Traoré kudos to that vibrant president kudos to that Burkina Faso very young president kudos to him onílà àkáyè tó bá jẹ́ pé gbogbo àwọn tẹ̀bùlígbò àti àwọn alùsùnà tán lọ bá ṣe nílà àkáyè ló ná bá ṣe nílà àkáyè nìyẹn ṣé kò ní dá ẹ lọ Saudi àkó masasi kẹ wàá máa kọ sí Nàìjíríà masasi ẹ wà nílà àkáyè láti ẹjọ́ ìpè ṣé masalasi nìkan masasi làá máa jẹ ní Nàìjíríà ṣé church làá máa jẹ ní Nàìjíríà èyí lè ṣe ẹ gbà wá èyí social amenities ẹ gbà wá nísìnyí gbogbo wa àfa alùsùnà tó bá máa kọ fẹ́ ṣe tọ́lọ́n tó fẹ́ ṣe dáadáa tó bá ti lọ Saudi tí wọ́n bá ti fún ọ ní masalasi sọ́kọ́ ọ̀gbà ilé iṣẹ́ nìkan wà bá wa dálẹ̀ social amenities nìkan wá fún wa táwọn bá dálé sẹ́lẹ̀ a ní ìdí àwọn ilé ìwòsàn ọ̀fẹ́ náà tó jẹ́ pé táwọn èèyàn bá débẹ̀ wọ́n á máa rí àwọn oògùn gbà lọ́fẹ̀ẹ́ wọ́n á máa rí ìtọ́jú níbẹ̀ lọ́fẹ̀ẹ́ tí wọ́n bá fún yín ní mọ́ọ̀sì ẹ sọ fún wọn pé ilé iṣẹ́ kódà kan wá dálé iṣẹ́ bàtà alẹ̀ ilé iṣẹ́ bàtà kó jẹ́ èèyàn mẹ́wàá lè ṣiṣẹ́ níbẹ̀ ẹ wo gbogbo mọ́sáàsì wa bó ṣe pọ̀ tó kí mọ́sáàsì márùn-ún sí mi ládùúgbò kan kí wọ́n mú ká fi masasi méjì lẹ̀ ká sọ mẹ́ta nu masasi yẹn ká sọ di factory láti máa produce nǹkan bẹ́ẹ̀ ajá yìí náà máa produce mi kan á máa produce bàtà mi kan á máa produce báàgì mi kan á máa méjì yòókù kírun ọlọ́run ọ̀wọ́ kí lọ ṣe masasi lọ́wọ́ owó tí ó fi dáàbò àlìjẹ́ náà ọlọ́run ni owó masasi ṣé ogun ẹni tí lọ masasi ni ó wà àlìjẹ́ náà ṣé ogun ẹni tí lọ jẹ́ ìjìnlẹ̀ ni ó wà àlìjẹ́ náà nínú àdìsí kan tí àbúrò rẹ̀ gbà wá àbúrò rẹ̀ jẹ́ kó yọ agbára náà sọ pé inna Allaha la yansuru illa ajsamikum wala illa suwarikum walakin yansuru illa qulubikum wa a'malikum ànábì àbúrò rẹ̀ àjẹgbẹ́ pé ànábì ní Ọlọ́run sọ fún wa pé òun ò ní wo bọ́ọ̀dì wa bó o ṣe rẹwà tó bó o ṣe sígbẹ́lẹ̀ tó bó o ṣe fáyìn tó pé báyà yín lọ́wọ́ wà wò bọ́dọ̀ Ọlọ́run ní wo lọ́wọ́ àdì ó ní wo fìlà pé ẹ bá jùlọ lọ́wọ́ àdì ó ní ọwọ́ àlejò náà wà láwọn yín lọ́wọ́ wo irùngbọ̀n lọ́wọ́ wo ẹ̀fìlà lọ́wọ́ wo súnà ni tó o bá ṣe èèyàn lè ṣe kó ṣe súnà kọ́ má pààyàn Ọlọ́run so ìtì Ọlọ́run wò walakin yansuru illa qulubikum wa a'malikum ọkàn yín kí masasi ọ̀pọ̀ ẹ̀wọ̀n masasi kò sórílẹ̀-èdè tí wọ́n ti ń sin Ọlọ́run tó Nàìjíríà kí ló dáyé Nàìjíríà wà tó báyìí lágbàáyé lẹ́yìn Saudi ibi tí masasi tó ti pọ̀ jù lọ lẹ́yìn Saudi o lẹ́yìn àwọn ilẹ̀ lárọ́wà o ní gbogbo àgbáyé lẹ́yìn Nàìjíríà yẹn máa bọ̀ ṣé Nàìjíríà ni ànábì ti dìde bí masasi ṣe wá pọ̀ ní Nàìjíríà hàn náà bá tó wọ́n sọ pé lágbàáyé o níbo ni church tó ti pọ̀ jù o Nàìjíríà yẹn máa bọ̀ ṣé Nàìjíríà ni Jésù ti dìde ni síbẹ̀síbẹ̀ bó ṣe wá pọ̀ yẹn ìjẹ́ ìpayọ̀ Ọlọ́run tó nǹkan masáàsì kan pọ̀ ìpayọ̀ Ọlọ́run kéré chọ́ọ̀chì kọ̀ ìpayọ̀ Ọlọ́run kéré inna akramakum inda Allahi àti kọ̀ọ̀kùn àwọn tájẹ́ ní àpọ̀lẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn ènìyàn ìpayọ̀ Ọlọ́run ni o masáàsì kan pọ̀pọ̀ yẹ̀yẹ́ ò ní túmọ̀ o chọ́ọ̀chì kan pọ̀pọ̀ yẹ̀yẹ́ ò ní túmọ̀ o. lóòbí jásí pé ọjọ́ tí Nàìjíríà bá máa dá kí Nàìjíríà ó tó lè dá ó di ọjọ́ tí Nàìjíríà náà bá tó dìpọ́tù àwọn òyìnbó láti Nàìjíríà lọ lù wọn pé a dìpọ́tù ẹ ìwọ náà máa lọ lù yẹn á lé ọkùnrin lu wa ṣé wọn Nàìjíríà ó lè dé stage yẹn sá bí àwọn UK Canada US bí wọ́n ṣe máa ń dìpọ́tù àwọn èèyàn wa látọ̀ yẹn wá sí Nàìjíríà sí Nàìjíríà náà lè dé stage káwọn náà máa dìpọ́tù àwọn òyìnbó lọ sílùú wọn sá ọjọ́ tí irú nǹkan báyẹn bá tó wáyé ní Nàìjíríà tí Nàìjíríà náà tó ń dìpọ́tù àwọn òyìnbó padà sílùú wọn pé aláàfin lu wa máa lọ ọjọ́ náà ní Nàìjíríà tó lè dá kí ló lówó Nàìjíríà jẹ́ ọ̀dá ara ẹ̀ nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ gba mọ́sáàsì wá sí Nàìjíríà yìí mọ́sáàsì Jamiu ni wọ́n lọ pé kọ́kọ́ mọ́sáàsì ńlá mọ́sáàsì Central Mosque wọ́n ra kọ́ mọ́sáàsì kólóbó kan wọ́n ra bọ́ọ̀ náà máa ní kan gbẹ́ wọ́n á gbẹ́ kànga kékeré kan ẹ wo bí tí àwọn yẹn náà ni wọ́n tún wá ń takò àwọn àbáwá pé àwọn àbáwá ìsálù fún náà pé wọ́n àmọ́ ṣe ẹwà àbòsí a sì ní kí Nàìjíríà ọ̀dà àwọn kan á nìkẹ́ ìjẹ́bọ̀ wọ̀ ẹgbẹ́ kànga á nìkẹ́ ìkọ́ mọ́sáàsì ẹ̀kọ́ kékeré àwọn yẹn ń takò àwọn àbáwá ìsálù fún náà gidi wọ́n ìsẹ́yìn àwọn àdúró déédé ẹwọ́n dàpọ̀ ẹ tí tọ́jà ń ba alárúbáwá ọ̀tọ̀ ni mọ́sáàsì yẹlé ọkọ̀ ní kálómi ọkọ̀ mọ́sáàsì bíi mẹ́wàá tó bá ti kọ́ bíi mẹ́ta ìyókù yóò fowó rẹ̀ yóò fi gba mẹ́ẹ̀dẹ́ ni yóò fi tọ́ra rẹ̀ sí àtàn fámìlì ẹ̀. àwọn yẹn tí wọ́n ń pa wọn àfọwọ́ nílẹ̀ wọ́n á pè wọ́n ní àwọn oníbíbíà àwọn tí ọ̀gbẹ̀sìn àwọn tí òdò dédé àwọn alábòsí ẹ dákun kí lóhun. so mo lọ sí di èyí pé gbogbo abáàlù sunna àti tẹ̀blíì tí ó bá lọ sí Saudi látẹ̀lé lọ ẹ mọ̀ gba mọ́sáàsì wa Nàìjíríà mọ́ mọ́sáàsì tó mọ́sáàsì ti pọ̀ tó ilé iṣẹ́ ni ẹ bá wa gbà wá ẹ wo Ibrahim Traoré Ọlọ́run dákun jẹ́ kẹ́mi president Burkina Faso ìtọ́sọ yẹn ó wú mi lórí púpọ̀
ó wù mí lórí ẹ wo ọmọ 39 years so ti wọ 40 ni mi rò kó sí wọ 40 39 years ni Ibrahim Traoré ọmọ kékeré ẹ wo passion tó ní fún wọn ẹ wo passion ẹ wo ìfẹ́ tó ní fún ẹ àwọn Saudi offer Ibrahim Traoré wọ́n offer àwọn ní 200 months ó lóun ọ̀fẹ́ ó ní social amenities ní kan bá wọn kan wá ṣe fáwọn kan wá bá wọn kan pọ́n àwọn lọ́wọ́ kan wá bá wọn kọ́ school kan wá bá wọn kọ́ hospitals and schools and social amenities táwọn ní kan wá ṣe fáwọn àwọn ọ̀fẹ́ mọ́sáàsì unlike àwọn àfáà súnà wa tán gba masáàsì láti Saudi tó yẹ pé bí masáàsì ti ṣe pọ̀ tó yìí tán bá tún lọ wá tún gba masáàsì wa masáàsì tán gbà wá kì í ṣe torí pé káàdì máa kí ló bẹ̀ torí títí ẹni o torí tán fẹ́ jẹ ni o tó bá jẹ́ pé torí títí wa ni ó yẹ kó ní wọn ó ti pẹ́ pé masáàsì kọ́ la nílò mọ́ àwọn ọ̀dọ́ ń jáde wọ́n parí ní jamia àwọn ọ̀dọ́ ń jáde wọ́n parí universities wọ́n àríṣẹ́ wọ́n fẹsẹ̀ gbálẹ̀ kiri ẹ dákun ṣe masáàsì àti ẹ̀jẹ̀ kọ́ńtì tó ti sanwó fún ìmáàmù ní masáàsì ìmáàmù ti kírun masáàsì Nàìjíríà tá ti máa yàfa Nàìjíríà tá sọ pé káwọn àfọ lọ wá ṣẹṣẹ táwọn máa yàfa Nàìjíríà bóòlù àfọ òṣèlú sí jálàbí àbá àti kírun ó ní oṣù Ramadana ẹ wo wàhálà tí àfọ òṣèlú nínú Ramadan ó á máa kírun fún gbogbo jàmá kò sí sálárì fáfá ẹ wá ní kọ́ mọ́ sí jálàbí kọ́ mọ́ wà ọ̀nà tí ó gbà jẹun so ibi tí nǹkan ti wọ́ wá pọ̀ ó ti wọ́ ibi tí nǹkan ti wọ́ wá pọ̀ gan so ìgbésẹ̀ tí Ibrahim Traoré tó gbé ìyẹn president of Burkina Faso ó wù mí lórí lé torí pé àdìsí kan jẹ́ kó ya pé tá a bá fẹ́ kọ́ṣe èèyàn méjì náà ní ká kọ́ṣe la hasada illa fi sinatayni rajulun ata'u Allahu hikma fahuwa yakdibiha aw yu'allimuha mọ́rántí rajulun ata'u Allahu hikma fahuwa yakdibiha aw yu'allimuha ẹni tọ́lọ ń fún ní hikima wisdom làákàyè tó wà fi ń ṣèdájọ́ òdodo tó tún fi ń kọ́ àwọn ẹlòmíì anábìlá rẹ̀ jowú ẹni bẹ́ẹ̀ mo jowú Ibrahim Traoré pẹ̀lú wisdom tọ́lọ ń fún a sì tún lè jowú èèyàn kan rọ́jù ló ń rátáwù láwù máa láwọn fasalátọ̀hú bìlẹ̀ hákì ẹni tọ́lọ wọn bá fún lówó tó wá ná sójú ọ̀nà ọlọ́mí kọ́tán a lè jowú ẹni bẹ́ẹ̀ tó torí ìdí eléyìí gbogbo àfáà súnà kan láti ìṣe lọ ẹ mọ gba masáàsì àti bọ òmọ ilẹ̀ wa àtàbàgbẹ́lẹ̀ sùkẹ́sùkẹ́ omi ọ̀yọ́ ní ìdí ẹ̀ ń tá a nílò òun náà ní kẹ́ni ẹni pé àwọn Saudi wa ká wá kọ́ àwọn hospitals fún wa káwọn èèyàn ọlọ́mọ gba ìtọ́jú ọ̀fẹ́ mbẹ́ torí pé àwọn hospital wa ní Nàìjíríà mọ́túárì ni ẹ lè débẹ̀ kẹ́ bá oògùn bó ṣe rí nìyẹn káwọn ṣe títí wọn yẹn ní standard way ká máa lọ bẹ̀ á máa gbé kúrò sí Saudi á máa gbé kúrò á máa pé àwọn náà ń ṣe ogun nǹkan yẹn torí tọ́lọ́ ni kì í ṣe masalasi nìkan náà máa fún wa káwá dá nǹkan mẹ́lẹ̀ kọ́ má jẹ masalasi nìkan tọ́ba yẹ pé lóòótọ́ wọ́n fẹ́ sí tọ́lọ́hún torí pé ẹ̀sìn Islam gbogbo tí ń jẹ́ ẹ̀sìn tí humanity bá ti kó mbẹ́ kì í ṣẹ̀sìn mọ́ gbogbo ẹ̀sìn tí humanity bá ti kó mbẹ́ kì í ṣẹ̀sìn mọ́ torí pé kí ni Jésù wá preach humanity ni kí ládùúgbò wá preach humanity ni torí ìdílé yìí kí Ọlọ́run bá kó ṣe dáadáa fún wa o Ọlọ́run lè fi wálẹ̀ o a kó àwẹ̀ o a kọ̀rọ̀. ìwọ gẹ́gẹ́ bí ènìyàn wá fi sí déédéé làákàyè wípé tọ́jú orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn kan láti Saudi Arabia láwọn fẹ́ dá mosque 200 sílẹ̀ kí lẹ rò pé àwọn olórí wa tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà yìí kí lẹ rò pé wọ́n máa ṣe kí lẹ rò pé wọ́n máa jẹ́ èrò ohun àwọn tá a pè ní orí wa lórílẹ̀-èdè Nàìjíríà yìí ìgbésẹ̀ wo lẹ rò pé wọ́n máa gbé ọ̀rọ̀ yìí pé bí àáfàá yìí ṣe ń sọ̀rọ̀ sí ẹ̀ ń bá lọ báyìí sọ̀rọ̀ yìí ṣe déédéé làákàyè ẹjá jọ fi ọpọlọ gbé ṣé churches ta ní lórílẹ̀-èdè Nàìjíríà ṣé ó jẹ́ kí ẹ̀ṣẹ̀ wa kó dínkù ṣé churches ló máa determine nǹkan tó orílẹ̀-èdè máa jẹ́ nílùú Amẹ́ríkà tá à ń sọ̀yà àwọn ìlú tó lókìkí dáadáa wọn ò mú ẹ̀sìn báwa ṣe mú ẹ̀sìn a mú ẹ̀sìn ju iṣẹ́ wa lọ iṣẹ́ àkọ́kọ́ ẹ̀sìn tẹ̀lé ṣùgbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀sìn la mú ṣáájú iṣẹ́ àwọn orílẹ̀-èdè tí wọ́n láàmìlaka tó jẹ́ sí pé lénìí à ń pe orúkọ wọn gbogbo apátápátá la fẹ́ lọ síbẹ̀ wọ́n mú iṣẹ́ wọn lákọ̀ọ́kọ́ kò ń ṣe ẹ̀sìn ni wọ́n mú lákọ̀ọ́kọ́ èyí tó fà á táwọn orílẹ̀-èdè yìí fi ń gòkè nìyẹn láfíríkà lónìí lórílẹ̀-èdè Nàìjíríà tá bá fẹ́ gòkè àgbà ká kọ́kọ́ mú iṣẹ́ wa lọ́kùnkúndùn ká wá fi ẹ̀sìn tẹ̀lé ẹ̀sìn tá a fi síwájú yìí kò lè rọ orílẹ̀-èdè Nàìjíríà rọ̀ rárá torí tá bá wò dáadáa tó bá jẹ́ pé à ń ní ti àdúrà gbígbà à ń gbàdúrà lórílẹ̀-èdè Nàìjíríà tó bá jẹ́ ká sin Ọlọ́run à ń sin Ọlọ́run lórílẹ̀-èdè Nàìjíríà mo fẹ́ lọ sọ pé à ń sin Ọlọ́run lórílẹ̀-èdè Nàìjíríà ju àwọn ìlú tá a pè ní ìlú àwọn ẹni Ọlọ́run gbogbo lọ ẹ wá wo nǹkan tí arákùnrin yìí ṣe ó lóun ò fẹ́ 200 mosque ní Burkina Faso
pé nǹkan tó òun fẹ́ ni pé òun fẹ́ kọ́ dá ilé iṣẹ́ ńlá sílẹ̀ táwọn ọmọ ìlú yẹn máa jàǹfààní ẹ̀. Òun fẹ́ kí wọ́n dá hospital sílẹ̀ débi pé àwọn tán wà nínú ìlú yẹn wọ́n á rí ìtọ́jú tó péye wọn àfi ní kúkú òjijì. Ó lóun fẹ́ kán dá yunifásitì sílẹ̀ kó fi jẹ́ sí pé àwọn ọmọ ìlú àwọn wọn á lè ta kàngbọ̀n pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè míì. Bí ẹ wo ọ̀nà táwọn gbà ronú ìjẹ́ bẹ́ẹ̀ làwọn olórí wa lórílẹ̀-èdè Nàìjíríà ń ronú bí. Tá a fi sí déédéé làákàyè á rí i pé ọ̀dọ́ ńgbà míì bí wọ́n ṣe ń ronú yàtọ̀ sáwọn àgbàlagbà. Àwọn tí wọ́n darí wa lọ nígbà àkọ́kọ́ ẹ wo iye ọdún tí wọ́n jẹ́ ẹ wo iye ọdún tí Buhari jẹ́ ńgbà tó kọ́ wá rúùlù wa. Ẹ wo iye ọdún tí Ọbásanjọ́ jẹ́ nígbà tó wá rúùlù wa. Ẹ fi ìjọba ẹ̀ àkọ́kọ́ kẹ́ fi compare sí ìjọba kejì àti kẹta. Ẹ ń sọ fún wa pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ó ní ọ̀tọ̀ lẹ̀sìn. Ṣé tí mo sọ yìí wá báyìí ọ̀tọ̀ ní ẹ̀sìn ti gba tó pọ̀ lọ́wọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ibi tó yẹ ká ti farabalẹ̀ ká jókòó ká ṣiṣẹ́ kówó wọ Nàìjíríà eré ẹ̀sìn òun la jọ ń sọ fúnra wa. Àti pẹ̀lú pé báwo la ṣe lè di ọlọ́rọ̀ nínú ẹ̀sìn òun la ń sọ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá a fẹ́ tẹ̀síwájú lórílẹ̀‐èdè Nàìjíríà ohun tá a nílò lákọ̀ọ́kọ́ òun ni iṣẹ́ kí ẹ̀sìn wa tẹ̀lé. Ohun tá a nílò nìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà. Iṣẹ́ làkọ́kọ́ ohun amáyédẹrùn kó tó wá kan ẹ̀sìn. Gbogbo wa la mọ̀ pé ìwà tó ń jẹ́ mọ́ra ọmọlúwàbí wọ́n ti dá wa mọ̀ nílẹ̀ Yorùbá. Ìwà kọ̀ọ̀kan wọ́n ti dá ẹ mọ́ ẹnì kọ̀ọ̀kan. Ìwà ọ̀tọ̀ kí là ń sọ fún wa ni pé gbogbo pátá la ní ìwà rere. Iṣẹ́ tí èèyàn ṣe tí èèyàn fi là òun ló yẹ kí ìjọba mójútó àtàwa aráàlú pẹ̀lú. Ó láfi lè gòkè àgbà. Kò ní jù báyìí lọ táàrí mọ́ lábalábí tá a wà yìí. Oníyàn sí ọlọ́bẹ̀ ṣe o. Àdúpẹ́ ọgbẹ́ni tó bá wà fún ìfẹ́ jẹ́. Á tún pàdé lọ́jọ́ míì. Ọjọ́ rẹ̀ ire o ire kàbìtì. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Àti retí rẹ̀ o. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ bí ayé kọrí sí. Ká lè mọ bí táyé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Àti retí rẹ̀ o. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Wá bá wa sọ̀rọ̀ Ká lè ìjìnlẹ̀. mọ bí ayé kọrí sí. Ká lè mọ bí táyé kọrí Wá sí. bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Àti retí rẹ̀ o. Àti retí rẹ̀ o ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Wá bá wa sọ̀rọ̀ Ká lè ìjìnlẹ̀. mọ bí ayé kọrí sí. Ká lè mọ bí táyé kọrí Wá sí. bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé.
Thank you.